Àlàáfíà fún yín ẹ̀yin tèmi, ṣé dáadáa lẹ wà ní ibikíbi tẹ́ bá wà ní àkókò tẹ́ ń wo fọ́nrán yìí, dáadáa la wà níbí o, àlàáfíà la wà o. Ẹ ṣé gbogbo ìgbà, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ṣúgbà wa, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wo fọ́nrán wa, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe máa fìfẹ́ sí tẹ́ ẹ̀ máa wà pín káàkiri tẹ́ ẹ̀ ń fi èrò ọkàn yín sí abala àríwísí. Ká tó lọ sí yàrá kẹ́kọ̀ọ́ tèmi, mo fẹ́ béèrè ìbéèrè kékeré kan lọ́wọ́ yín kí n dẹ̀ tún wá ṣàlàyé ẹ̀ díẹ̀. Tí Yorùbá bá pè yàn ní ànùmádàrò, àbí bóyá nǹkan dédé pè yín ní ànùmádàrò, ǹjẹ́ ẹ̀yin ti gbọ́rọ̀ yẹn rí? Kí lẹ rò pé ìtumọ̀ ẹ̀ lè jẹ́? Ànùmádàrò. Kí ni Yorùbá ń pè ní pé nǹkan nù, nǹkan tó sọnù? Mádàrò. Mádàrò náà ni má dàgbére. Tí a bá wá pè yín ní ànùmádàrò, kí lẹ rò pé ìtumọ̀ ẹ̀ lè jẹ́? Ẹ ká gbé yẹn ti sẹ́gbẹ̀ẹ́ kan. Nǹkan tí mo mú wá lénìí ni mo rí pé ní ọ̀sẹ̀ tó kọjá a sọ̀rọ̀ nípa àwọn ọ̀rọ̀ onípọ́nná. Nígbà tá a dẹ̀ ń ṣàlàyé ọ̀rọ̀ onípọ́nná ní pé ọ̀rọ̀ kan tó ní ju ìtumọ̀ bíi méjì tàbí mẹ́ta àbí jù bẹ́ẹ̀ lọ. Nígbà tá a wá ń ṣe, a sọ̀rọ̀ nípa àjà. A wá rí pé àjà jẹ́ ọ̀rọ̀ tó ní ìtumọ̀ ju mẹ́rin. Ní abala àríwísí ìgbà tá à ń ṣe àjà, mo rí pé àjà tiẹ̀ tún pé 5. Oríṣiríṣi àwọn èlò mú àjà tí wọ́n wá tí mo dẹ̀ ṣe wádìí lé lórí tí mo dẹ̀ rí pé àwọn nǹkan 5 yìí náà ni àjà túmọ̀ sí. Mo máa ń rò pé ẹ ká sáré ṣe ìpèníjà kékeré díẹ̀ kan, ká tún gbé sókè díẹ̀ sí, ẹ ká ṣeré ọpọlọ. Ẹ sọ ọ̀rọ̀ onípọ́nná kan tí ó ní ìtumọ̀ 4 tàbí jù bẹ́ẹ̀ lọ. Ọ̀rọ̀ onípọ́nná kan tó ní ju ìtumọ̀ 4 tàbí jù bẹ́ẹ̀ lọ. Ẹ ká ṣeré ọpọlọ, ẹ ká ṣeré ìdárayá, ẹ ká tún pọpọlọ wa níjà, ká tún kò yé yín, ká tàpọlọ wa jí díẹ̀. Ẹ ká sọ ọ̀rọ̀ onípọ́nná kan tó ní ju ìtumọ̀ 4 tàbí jù bẹ́ẹ̀ lọ. Tó ní ìtumọ̀ 4 tàbí jù bẹ́ẹ̀ lọ. Ó yá, ẹ fi sábàlá àríwísí, ẹ ká ṣeré ọpọlọ. Nítọ̀tẹ̀ yìí, èèyàn tó bá gbà ẹ tó pọ̀ jù, mo ní ẹ̀bùn fún un. Ọ̀rọ̀ onípọ́nná tó ní ju ìtumọ̀ 4 tàbí jù bẹ́ẹ̀ lọ. Ó yá, ẹ ṣé. Ire àtayọ̀ fún yín ẹ̀yin tèmi.